ẹ sọ̀rọ̀ kan lójú òpó Facebook yín tí ẹ fi fèsì fún ọ̀rọ̀ kábíyèsí Olúfọ́n lórí ọ̀rọ̀ adé àrè àtàdé ìṣẹ̀ṣẹ̀ fún àti ọ̀pọ̀lọpọ̀ àwọn adé yìí irú adé mélòó gan la ní nílẹ̀ Yorùbá àwọn wo ní ń dé àwọn adé yìí kí ni ìyàtọ̀ tí ń bẹ́nu àwọn adé yìí bó ní ẹ sì ga jura wọn lọ. ẹ ṣe mi nífẹ̀ẹ́ lọ jìnnà lórí ọ̀rọ̀ yẹn ṣe rí ọ̀rọ̀ tí bàbá wa Olúfọ́n sọ pé adé àrè pé àwọn nẹ́tọ̀ àti dé èsì tí mo fọ̀n bẹ́ẹ̀ náà ni pé wọn ò nẹ́tọ̀ àti dé ọba kan péré ló nẹ́tọ̀ àti dé adé àrè ọba kan ṣoṣo péré nílẹ̀ Yorùbá ọba kan tó nẹ́tọ̀ àti dé adé àrè ni bàbá wa His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyè Àkàndé Ògúnwùsì ẹni ìtàn àwọn nìkan ló náṣẹ àti dé adé àrè gbogbo adé tẹ bá wá ń wò tán pé ládé àrè àgbélẹ̀rọ ni bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ àgbélẹ̀rọ ni adé tó tún kù ní ìyá adé tí ó jẹ́ pé Ọọ̀ni ló náṣẹ àti fún gbogbo ọba ládé tó tún kù lẹ́yìn adé àrè tí kábíyèsí Ọọ̀ni nìkan lè dé bẹ́ẹ̀ ni ẹ̀yà adé míì tí wọ́n tún lè fún àwọn ọba ní irú adé wo ni. ìyá adé ìyá adé ìyá adé bíbá adé ìyá adé tí wọ́n ní ẹyẹ lórí ìyá òkè. ó ní adé tó máa ń ní ẹyẹ lórí tí àwọn ọba wa máa ń dé tí wọ́n bá ń gbà dé irú tí bàbá wa Olúbàdàn dé àti irú èyí tí ọba Akeem Ọwọ́adé Aláàfin Ọ̀yọ́ dé ìyá adé nìyẹn wọ́n yà ní lọ́wọ́ Ọọ̀ni ló ń bu Ọọ̀ni ló nílẹ̀ Ọọ̀ni ló nadé kò sọ́ba tí ó jẹ Ifẹ̀ ládé ti kúrò nítorí ìdí èyí Ọọ̀ni ló nadé. tí wọ́n ya gbogbo àwọn ọba yòókù ni ṣé adé ìyá adé wọ́n yà fún wọn wọ́n yà fún wọn pé ẹ̀yin náà gbélé yìí ẹ̀yin náà mélé yìí adé tí wọ́n wà ń yà ìṣó ládé ìṣẹ̀ṣẹ̀ fún. adé ìṣẹ̀ṣẹ̀ fún ọ̀tọ̀ adé ìṣẹ̀ṣẹ̀ fún ló máa ń funfun báyìí ìyẹn ládé òrìṣà tí sadé Ọbàtálá Olúfọ́n lè dé gbogbo ọmọ Ọbàtálá lè dé gbogbo ẹ̀yà tó bá ti jáde láti ilé òrìṣà ńlá lè dé. ṣó láwọn òbí kálukú ti wá kó tó lè mọ dérú àwọn adé yìí. bẹ́ẹ̀ni ṣùgbọ́n aláṣẹ lórí gbogbo adé Ọọ̀ni ni. adé tí wọ́n sì yá ẹ̀ náà ló kan Aláàfin. òun ló kan Aláàfin adé yìí náà ló kan Aláàfin. ọ̀dà ẹ jẹ́ n béèrè ìbéèrè ńgbà náà torí pé àwọn oníṣẹ̀ṣe sọ̀rọ̀ ńgbà kan tí wọ́n ní bí ẹ̀fún àbẹ́ẹ̀dì pé ló fẹ́ mọ bá àwọn orí adé tó fi di pé aáwọ̀ ìkùnsínú wáyé láàrin kábíyèsí Ọ̀nìrìṣà àti Aláàfin tìlú Ọ̀yọ́. kò síkùnsínú láàrin kábíyèsí Ọ̀nìrìṣà àtàláàfin Ọ̀yọ́. Ọ̀nìrìṣà ò bẹ́ èèyàn jà Ọ̀nìrìṣà ò níkùnsínú ẹ̀dá kankan. ṣùgbọ́n àwọn ọjà àgbà gbogbo ìgbà tí ń wáyé lábẹ́nú nǹkan. sẹ́yìn gbọ́ nǹkan kan lẹ́nu Ọọ̀ni ni ṣé ẹ gbọ́ kọ́ Ọọ̀ni sọ̀rọ̀ ni. Ọọ̀ni gbogbo wa la mọ̀ pé Ọọ̀ni lolórí aládé Ọọ̀ni ni bàbá gbogbo ọba Ọọ̀ni ni bàbá gbogbo ọba Ọọ̀ni lolórí gbogbo aládé so kí ni Ọọ̀ni fi wá fẹ́ mọ báyàn jà Ọọ̀ni ò bẹ́ẹ̀ dá Ọlọ́run kankan jà o béèyàn bá wá ń bọ̀ Ọọ̀ni jà àwa ò mọ̀ o ṣùgbọ́n Ọọ̀ni ò bá ẹ̀dá Ọlọ́run jà. kábíyèsí sábọ̀ rẹ̀ ni Ọọ̀ni lóòótọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí ń jẹ jáde ó fẹ́ tàn mọ́lẹ̀ sí ni o pé ṣé àbọ̀ rẹ̀ ni Ọọ̀ni ojúlówó ọmọ ní Aláàfin. ojúlówó ọmọ bo. Odùduwà. ẹ mọ̀jà lọ mi ẹ gbọ́ mi. n fẹ́ tàn mọ́lẹ̀ sí. Ọọ̀ni Ọọ̀ni ni bàbá Aláàfin. bẹ́ẹ̀ bá fi sórí ayélujára wọn ò bú mi ìyìn kéèyàn ó kì mí ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ àwọ̀ sọ Ọọ̀ni ni bàbá Aláàfin Ọọ̀ni ò sì bá Aláàfin jà. ìgbà kan wà tí ọba tẹ́rù Akínrúntàn táwọn náà sọ pé àwọn gangan làwọn nífẹ̀ẹ́ o
àwọn lolórí gbogbo ọba ilẹ̀ Yorùbá. Kí ló dé tí ìtàn ń yà wá sọ́tọ̀ọ̀tọ̀ tí aáwọ̀ àdarí tó ń wáyé? Ṣé lóòótọ́ ṣé wọn ò bá wọn kan nífẹ̀ẹ́? Ṣé kò ń ṣe pé bóyá wọn kan ló lọ tí ìtàn ò gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó yẹ ká ṣẹ̀ṣẹ̀ kó gbogbo ẹ̀ papọ̀? Jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún ẹ. Tí mo bá fún ẹ lọ́kọ́ pé kó o roko báyìí, ibo ló roko yẹn sí? Máa ro sọ́dọ̀ mi. Jẹ́ kí n wá sọ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí wọ́n mọ̀. Wọ́n kàn ń oníkálukú náà ń wá supremacy, ń wá kan èmi la gbà èmi lẹ̀gbọ́n. Bó o ṣe wà ìkánìmí ni mo bí ọ, inú ilé mi la wà yìí. O ti wá jáde kúrò nínú ilé mi, o ti wá lọ sí ìwọ náà ti lọ bòmíì, o ti lọ tẹ̀dó, o ti lọ ṣiṣẹ́ ń bẹ̀. Ibi tó wá wà yẹn, inú ilé tó fílẹ̀ tó ti jáde yẹn, ṣé ìwọ làgbà ilé yẹn? Àbọ̀ òfìyàn lẹ́ǹlé yẹn tó fi lọ. Báwo ni bàbá wa Ọbátẹ̀rù ṣe sọ pé kinní kan? Èmi náà rí, ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò nítumọ̀ ni. Ẹni ẹ kúrò ń fẹ̀. Ẹni ọba Mákin, lóòótọ́ ọba Mákin, ọba Afẹ̀ ni. Àbí? Ẹ̀yin ti wá lọ. Sáwọn tó wà ń fẹ̀ yẹn, sẹ́yìn lẹ wá jù wọn lọ ni. Sẹ́yìn tẹ́ ti lọ lẹ ju àwọn tó wà nù fẹ̀ lọ ni. So nítorí ìdí èyí, ọ̀rọ̀ tí ò nítumọ̀ ni.